òní 25th of February ọjọ́ ní ńlá ni o. Atiku Abubakar ti jáde dìbò, bẹ́ẹ̀ ni aṣọ́jú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdẹ Peter Obi láti ilẹ̀ Ìgbò lọ́hùn náà ti dìbò. Kálukú wọn ni wọ́n ti dìbò tí wọ́n ti tẹ̀ka. Ohun tó sì dájú ni pé ara wọn gan ni wọ́n tẹ̀ka ọ̀hún fún. Bẹ́ẹ̀ kì í ṣe àwọn nìkan o, gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n jáde dáadáa láti ṣe ojúṣe wọn. Ìbò ti bẹ̀rẹ̀ o, kódà wọ́n ń dì lọ́wọ́lọ́wọ́. Bí oṣù mélòó kan sẹ́yìn ṣáájú ètò ìdìbò tí ó ń wáyé lọ́wọ́ jákèjádò Nàìjíríà, nínú ìlà ìlú ni àwọn ọmọ Nàìjíríà wà. Bẹ́ẹ̀ àwọn kan sọ pé kò ní síbò, bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọjọ́ 25 oṣù kejì ọdún yìí tí ìjọba Buhari kéde ẹ̀ wípé ètò ìdìbò máa wáyé, ìyẹn ò ní òde yìí, kò ní sí nǹkan tí ó ń jẹ́ ìbò, nǹkan yóò ti dàrú, eléluwa ti sungi, ó ṣeé ṣe kí sọ́jà pàpà ti dé, àti pé àfàìmọ̀ kí ìjọba fìdí ẹ má gbẹ̀yìn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ làwọn míì pàpà sọ pé lára àwọn tó jáde dìbò lónìí nínú àwọn tó ń díje gan yóò ti di òkú o, nítorí ikú ni àwọn rí ní ìpàkọ́ wọn kò lè di ààrẹ Nàìjíríà. Òkú ni ẹlẹ́jà ń tà á. Ṣá o, nígbà tó kù dẹ̀dẹ̀ kí ètò ìdìbò wáyé, níṣe ni ariwo gbalẹ̀ o tí ìbò sì gba ẹnu ará àdúgbò. Owó Nàìjíríà ni ó di ọ̀wọ́n gógó káàkiri gbogbo ilẹ̀ kílẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan fẹ́ẹ́ dàrú yanyan kí ọba Aláwùrábí tó dáwọ́ ibi dúró ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí bá wáyé.